ẹ̀yin ẹgbẹ́ mi ẹ mọ̀mọ̀ jẹ́ ń tẹ́ o. ẹ̀yin ẹgbẹ́ mi ẹ mọ̀mọ̀ jẹ́ ń tẹ́ o. ọ̀jẹ̀ nìkẹ́ mọ̀mọ̀ jẹ́ ń tẹ́ o. ẹ̀yin ẹgbẹ́ mi ẹ mọ̀mọ̀ jẹ́ ń tẹ́ o. ìmọ̀dú mọ̀mọ̀ jẹ́ ń tẹ́ o. ẹgbẹ́ àgbà mọ̀mọ̀ jẹ́ ń tẹ́ o. ẹ̀yin ẹgbẹ́ mi ẹ mọ̀mọ̀ jẹ́ ń tẹ́ o. ẹgbẹ́ àgbà mọ̀mọ̀ jẹ́ ń tẹ́ o. èmi ni ọba Àṣàgbèmí tèmi á dára àríwájòyè fàṣàgbádé kínní ààrẹ ọba àṣà àgbáyé ọba èrè àgbáyé olùdásílẹ̀ àti ààrẹ àgbáyé fún ẹgbẹ́ alárágbó àgbáyé Association of Nigerian and Overseas. Lẹ́yìn tí a parí 5th annual World Ẹgbẹ́ Festival tí a ṣe ní last Thursday of April inú ọdún tí a wà yìí ni mo gbéra wá sí orílẹ̀-èdè Brazil láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ nípa ẹgbẹ́ Emèrè pẹ̀lú àtìlẹ́yìn gbogbo àwọn patron and matron pẹ̀lú gbogbo ọmọ ẹgbẹ́ alárágbó àgbáyé ni mo fi wà ní orílẹ̀-èdè Brazil níbí. Mo wá láti wá ṣe ìdánilẹ́kọ̀ọ́ láti state kan sí state mìíràn nípa ẹgbẹ́. Kí ni ohun tí à ń pè lẹ́gbẹ́ gangan? Àwọn ìṣòro wo lèèyàn lè dojúkọ láti pàṣẹ ẹgbẹ́? Àǹfààní wo la lè rí nípa ẹgbẹ́? Báwo lèèyàn ṣe lè tò ẹgbẹ́ ẹni lójú? Àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí òun ni mo wá ṣe nípa ní ìlú lórílẹ̀-èdè Brazil ní ibi. Mo dẹ̀ fẹ́ kí gbogbo wa pátápátá ní orílẹ̀-èdè Brazil mi kẹ́tẹ̀lé àwọn ìlànà tí a bá ṣèdánilẹ́kọ̀ọ́ fún yín lórí ẹgbẹ́. Ó dá mi lójú wípé ẹgbẹ́ ayé ẹgbẹ́ ọ̀run á dúró tì yín. Ẹgbẹ́ yín ò ní fi ara pamọ́ jẹ yín níyà o. Bó ṣe rí bí mo ṣe wí náà ló ṣe máa jẹ́ àmì àṣẹ Èdùmàrè. ẹ̀bùn wa lóde lò ká lè rí bí jó. òkúta òde.